ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وعلى جميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد، إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد رسول الله، وشر الأمور محدثاتها، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، فالعياذ بالله من النار. أبو جماعة أدوك فلون أترى إكيولون أتي إكيولون fún ẹni tí ọlọ́run fi ṣe aṣáájú wa, ọ̀gá wa, ànábì wa Muhammad. Ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ ọlọ́run tí a tọrọ fún ànábì ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀, kó bá àwọn sàhábà rẹ̀, kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa, kọ́lọ́run jẹ́ ọkàn àwọn náà, kọ́lọ́run ọba ọba àlékè ọlá kó fi àwọn náà lé ní rí, iṣẹ́ rí, ìwà rí, ọ̀rọ̀ rí, ìrìn rí, ìṣesí rí, èyí tí yẹn fi jẹ́ ní rí, ọlọ́nkọ̀bẹ̀rẹ̀ wá lọ́rùn. Gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀yìn tiwa, ìkẹ́gẹ̀ yìí ọlọ́njẹ́ ọkàn wá lópin ìgbà tí wọ́n bá wà lórí dáadáa àti déédéé, kọ́ máa lọ bẹ́ẹ̀ kọ́ máa dùn títí dọjọ́ ẹ̀san. Gbogbo ẹ̀yà máa ya wá ní Islam, ẹjẹ́ àmọ́ àmàdájú èyí tí ìṣòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra ọlọ́run. Ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni Sunnah Nabi wa Muhammad. Lẹ́yìn méjèèjì ni gbogbo tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ọba ti lẹ́rìí nínú tẹ́lá ọlọ́run àbíkọ́ lẹ́rìí nínú Sunnah Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam, ìwọ̀n tí ṣẹ̀ríà Islam pẹ̀lú ẹ̀ òun ni bídà. Gbogbo bídí àwa ni ànú ni, gbogbo ànú wa ni kò síbi kan tí ó lè sọ́ọ̀tì sí tó juná ọlọ́run ọba àlekè ọlá lọ. Abẹ́lọ́run pẹ̀lú orúkọ rẹ̀ èyí tí fi dára jùlọ àti àwọn àròyìn ẹ̀ èyí tí fi ga jùlọ, kí ọlọ́run bá wa pa náà adẹ́bọ̀rẹ́, kí ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ̀, kọ́lọ̀ wọn bá rẹ̀ bíbí à ṣètánì ńlẹ̀, kọ́ bá gbé Sunnah Ànábì wa Muhammad ga. Òní tí a wà ń bẹ̀ yìí tí mi bá ṣe àṣìṣe, òní ni on the 5 April ọjọ́ karùn-ún oṣù ẹlẹ́kẹrin 2015, tí í ṣe déédéé on the 16/5 ọjọ́ kẹrìndínlógún 16 Jumada Thaniya 1436. Nọ́mbà ìjókòó tèní òun ni 396. Abẹ́lẹ́ wọn ọba tí ń túmọ̀ pé a ti wà ní ọdún ẹlẹ́kẹjọ. Abẹ́lẹ́ wọn pẹ̀lú orúkọ ìtẹ́dá jùlọ àti àwọn àròyìn ìtọ́gà jùlọ. Iṣẹ́ tí a ń ṣe yìí, iṣẹ́ tí ó nídìí ikhlas, ìṣe nítorí ọlọ́run ni. Gbogbo àṣìṣe tí ọba bá jẹ́ wájé, tí ọba bá ṣe wájé, ọlọ́run bá mú kó ń bẹ̀. Ọlọ́run kò fèrè jìn wá. Ọlọ́run kọ́ wá ṣiṣẹ́ wa yìí ní amalan khalisan liwajhihil karim. Iṣẹ́ tí ọlọ́run gbà lọ́wọ́ wa. Ibi tí a bá kéwú dé níjẹ̀jọ́, òun ni Suratu Al-Ma'idah. Suratu Al-Ma'idah, ibẹ̀ ni a bá kéwú dé. Ibẹ̀ àti àwọn àtúndé òun ni àyà 77. Ibi tí a máa mi ti ń sọ pé ní a'udhu billahi minash shaitanir rajim. Qul ya ahlal kitabi la taghlu fi dinikum ghayra al-haqq wa la tattabi'u ahwa'a qawmin qad dallu min qablu wa adallu kathiran wa dallu an sawa'is sabil. Ibẹ̀ la kéwú dé kí ọba àlékè ọlọ́run sọ pé ní ya ahlal kitab, mo pe èyí tí a fún ní tẹ́lá. Ahlul Kitab tọ́wọ́ ń bẹ̀ yẹn, wọ́n jẹ́ kó yé pé àwọn tí ọlọ́run fún Al-Qur'an ní ń bá sọ̀rọ̀ níbẹ̀. Ọlọ́run wá ní la taghlu fi dinikum ghayra al-haqq. Ẹ má ṣe àṣejù nínú ẹ̀sìn yín, èyí tí bá jẹ́ sí òdodo ní kẹ́ẹ̀sì. Àṣejù lórí òdodo ẹ má ṣe. wala
tattabi'u ahwa'a qawmin ìfẹ́ náà àwọn èèyàn tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn ẹ má tẹ̀lé nítorí bá pè lẹ́sìn ẹ̀ sí tó bá ju bọ́lọ̀ ti pè lọ àṣejù ni tó bá kéré sí bí ọlọ́run ti ní ẹ sí àṣe ètò ni ìwà pọ̀ ju bọ́lọ̀ ti béèrè lọ ìfẹ́ inú ní òbí ìkéré sí bí ọlọ́run ti ní ó tó ìfẹ́ inú ní òbí ọlọ́run ti ní wà láti tẹ́bi ọ̀rọ̀ ahwa'a qawmin ẹ má tẹ̀lé ìfẹ́ inú àwọn èèyàn kan àwọn èèyàn yẹn ní kọ̀dísọ́ lo min qablu wọ́n ti sọ̀nù ti pẹ́ wọ́n adallu kathira wọ́n dẹ̀ fẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù wọ́n dallu an sawa'is sabil wọ́n ti kó lójú ọ̀nà tó ṣe déédéé sawa'us sabil ojú ọ̀nà déédéé ni as-siratu al-mustaqim siratu al-mustaqim yẹn òun là ń pè ní al-wasat tá ń pè ní àárín gbùngbùn tí ó fi síbí tí ó fi sọ́hùn tí ó lé tí ó dín tó wà láàrin òun là ń pè ní as-siratu al-mustaqim siratu al-mustaqim yẹn òun náà ní ń jẹ́ al-wasat òun ní ń jẹ́ àárín gbùngbùn tí ó sún síbí tí ó sì sún sọ́hùn tó wà láàrin tó balance kí ni wọ́n ń jẹ́ àṣejù kí ni ń jẹ́ àṣètò àwọn òwúrọ̀ wà láàrin àtìyẹjú ẹ̀ kí la fi mọ aláṣejù àti kàwọn akábí nǹkan mẹ́fà sí méje tá a fi mọ aláṣejù bẹ́ẹ̀ bá ti mọ aláṣejù lára bẹ́ẹ̀ yọ mọ aláṣètò kí ó sì mọ bí tó yẹ kí òwò dúró ibi káàtì wá gbé kí ó lò ní pẹ̀lú ògo ọlọ́run ọba mi ní ayà fẹ́tẹ̀lì 78 ọlọ́run ọba àlíkẹ́ ọlọ́sọ ń bẹ̀ pé ní lu'ina alladhina kafaru min bani Isra'il ala lisani Dawuda wa Isa ibn Maryama dhalika bima asaw wa kanu ya'tadun ọ̀rọ̀ bani Isra'il níjọ́ àti wà ní Suratul Baqara láti ń sọ́tọ̀ fi dùn ní kò ní jẹ́ kádàrá lókun lórí ọ̀rọ̀ wọn. ọba mi ní lu'ina alladhina kafaru àwọn ọlọ́run àṣepè alé wọn jìnnà sí kẹwàá àwọn tó ṣe kèfèrí min bani Isra'il nínú àwọn ọmọ Israẹli gbólóhùn lu'ina tó wà ń bẹ̀ yẹn fi'lu madin mabniyun lil majhul fi'li madi ni àmọ́ mo wá ní mo majhul kí la ń pè ní majhul bí ká sọ pé wọ́n ṣépè láì sọ pé lágbájá ṣépè àwọn àwòlọ́fẹ́ bí ìgbà tó ṣe pé àmà wọn lu'ina wọ́n ṣépè alladhina kafaru àwọn tó ṣe kèfèrí wọ́n gbé wọn ṣépè ala lisani Dawuda lórí ahọ́n ànábì Dawuda àmà pẹ́ nìkan ò lè fi ìpìlẹ̀ ànábì Dáúdà láhán tọ́jọ́ lọ́wọ́ ọba lọ. tọ́lọ̀ máa sọ ń bẹ̀ pé wọ́n ṣépè lérí ahọ́n Dáúdà òun ọlọ́run lòun fèpè sí Dáúdà ní ẹnu ìtumọ̀ ẹnu ni. ká máa pé àmọ́ àwọn tó ṣépè ọ̀rọ̀ àìmọ̀kan ni tí àfẹ́ ẹlẹ́sìn ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀. bọ́lá ń bá ní wọ́n fi ìpìlẹ̀ Dáúdà lẹ́nu pé tọ́ Dáúdà ó ní ṣépè náà ọmọ Ísírẹ́lì ò kọ́ sẹ́ni tí wọ́n pa Dáúdà láti pé sípèlè lágbájá tọ́jọ́ lọ́wọ́ ọba àlékè ọlá lọ lu'ina alladhina kafaru àwọn ọlọ́run àti ṣépè láwọn tó ṣe kèfèrí min bani Isra'il nínú àwọn ọmọ Israẹli ala lisani Dawud agbáhán Dáúdà ṣépèlé wọn wa Isa ibn Maryam agbáhán Isa ọmọ Maryam ṣépèlé wọn dhalika bima asaw kí ló dá fi ṣépèlé wọn wọ́n sẹ́lọ́hún torí pé wọ́n sẹ́lọ́hún wa kanu ya'tadun wọ́n sì kọjá là ara àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ọlọ́run wa fẹ́ sọ díẹ̀ ńbẹ̀ nítorí sábà káwọ́tà ń bọ̀ lẹ́yìn ká má kó sírú ẹ̀ṣẹ̀ nìmọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ni pé nínú ẹ̀ ni pé kánú la yatanahuna an munkarin fa'aluhu bí ẹnìkan bá ń sa ìdá láàrin wọn àwọn yòókù kì í kọ àìdá fún kánú la yatanahuna wọ́n yìí kọ àìdá àmúkàrin fa'aluhu tí àwọn kan máa sáyé dá láàrin wọn wọ́n ní kọ fún apá ìdá lẹ́nsẹ̀ yìí labisa ma kanu yaf'alun ní tí wọ́n ń ṣe ó burú púpọ̀ ṣẹ́rí tí ó bí ọlọ́wọ́n bá nújù òun ni
المجاهرة بالذنب kéèyàn máa ṣẹ̀ kó máa fi hàn pé mò ń ṣẹ̀ ìsí ẹ̀ṣẹ̀ níta gbangba ó bí Ọlọ́run nínú púpọ̀ tó o bá bọ́ sí kọ̀rọ̀ tó o bá ṣẹ̀ Ọlọ́run tó o bá túbá tó o bá máa yọ̀nà Ọlọ́run pàdé ó lè fẹ́rí jẹun àmẹ́sẹ̀sọ ọ̀sẹ̀ níta gbangba tó o bá túbá lé Ọlọ́run lè fẹ́rí jẹun ẹ̀ṣẹ̀ níta gbangba èèyàn máa mutí ń gbà míì tí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ sínú àgé tí ó bọ́ sí yàrá tí ó máa yóò tún tilẹ̀ fún àwọn ọmọ ọ̀gbọ́dọ̀ bílẹ̀ yìí ń bá ṣe táwọ́bà tọ́lọ́ lè dé ọ̀nà Ọlọ́run yóò ara fèrèjì ọwọ́ fẹ́ mu tí ọwọ́ tó àga síta gbangba ọwọ́ gbégbó kalẹ̀ tọ́ba tọrọ àfèrèjì ò ní rí torí pé kí ló ṣe ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ní ìta gbangba ṣe ń ta gbangba ṣé wọ́n á bẹ̀rẹ̀ sílẹ̀ wá gbà wọn tí àbá wá fẹ́ kí ẹ̀ṣẹ̀ ń jẹ àwa àwa kọ̀ fún un tá àbá fẹ́ kí ẹ̀ṣẹ̀ tó náà ń dáhùn kí àyọ̀ kan àwa náà bí n bá ti ń ṣe gbangba àwa náà ṣe kí ni a kọ̀ fún ni. inú tí bàní Ísírẹ́lì la ṣe tí wọ́n fi ní kí Dáúdù ṣépèlé wọn kí sọ Máríámà ṣépèlé wọn òun ni pé kánú la yatanahawna an munkarin fa'aluhu tí a bá ń ṣàìdá wọn èé kìlọ̀ àìdá fúnra wọn èé dára wọn lẹ́kùn àìdá lóbi jẹ́ pé tá a bá rẹ́ni tí ń ṣàìdá agbọ́dọ̀ sí kínní adàlẹ́kùn ẹ̀ Ànábì wa Muhammad lójú ọmọ sọ fún wa pé ní Ànábì ọ̀yọ́ ǹdẹ́ nìkan kan láàrin wa láti pé kọ́rẹ́ni tí ń ṣàìdá kọ́ wá sí kínní kọ́ wá dáyé bó ní à ń pé pété ẹ̀ ní ọgbọ́n ọ̀rúwẹ̀ Ànábì ní máa àmì ń kọ̀ munkara ẹnikẹ́ni tó bá rí ẹni tí ń ṣàìdá báyìí pé àìdá lélẹ́yìí ń ṣe yìí falyughayyiruhu biyadihi kí ẹni yẹn ó gbìyànjú kó fọwọ́ rẹ̀ yí àìdá ní padà ṣé ẹni ká fi ọwọ́ yí àìdá padà ẹnìkan ò lágbára lérí ẹ̀jẹ̀ aláṣẹ lọ lápèjúwe lórí ọmọ rẹ aláṣẹ ni ọ ìjọkíjọ tó bá ká ọmọ rẹ mú tó mú ọ̀pá àgbo dání ó yí padà pẹ̀lú ọwọ́ rẹ ni pé ó bí lálọ́ ọmọ náà ọ̀nà ó sì fẹ̀rí àfún ọ̀dẹ̀ fún lófin pé ètò gbọdọ̀ sí kíni kọ́rọ́rùn fún bàbá kọ́kọ́rọ́ ẹ̀ fún ọmọ ọlọ́mọ kọ́rọ́rùn fẹ́ni tí ọjọ́ gà kọ́kọ́rọ́ ẹ̀ fún ọmọọṣẹ́ kọ́rọ́rùn fẹ́ni tí ọjọ́ ìjọba kọ́kọ́rọ́ ẹ̀ fáráàlú ẹni tó bá lè pani láṣẹ òun ni ó fi ọwọ́ ara rẹ̀ yí àìdá padà tíjọba lẹ́kọ̀ọ́ yìí nísìn ìjọba máa bí ó ti ṣe tí ọba fẹ́ kọ́mù tí ó wà náà lẹ́kọ̀ọ́ yìí tí ọba fẹ́ káfẹ́ owó sí mọ́ ìjọba bí wọ́n ti ṣe tí a bá ti ṣòfin ṣe pé gbogbo aṣẹ́wó ẹ máa gbé wọn gbogbo ẹni bá kọ́lé aṣẹ́wó ẹ máa gbé níṣẹ́ làwọn èèyàn máa sọ ilé aṣẹ́wó di ilé mẹ́rẹ́ǹtì yìí gbogbo àwọn aṣẹ́wó sì máa múra bó ti yẹ kó múra kò ní ìpínlẹ̀ ní ṣé ẹ̀ máa fọwọ́ wọn fi ṣe kí ni wọ́n fi yí padà tọ́ àṣẹwà lọ́wọ́ wọn. ẹni tí ọba wa nírú agbára nì tí ò nírú tí ò sí irú pohun Ànábì ọ̀wá yọ̀ǹdó òun náà fi kọ́ra ìdá kọ́ wá sí bí ìgbà tí fàyín lamu yẹ pẹ́tìn tí ọba wa lè fọwọ́ yí padà tàbí lè sáà nìyí kọ́ wá sọ lẹ́nu ọba wọn yí padà pé ní tẹ̀sí yí ọ̀dà èyí sì jòkó síbi ẹ̀sìn mutí ọlọ́run ọ̀fara mọ́tí ìwọ́n ń ṣe sìná ọlọ́run ọ̀fara mọ́ sìná èyí sì ń jalè ọba mi ọ̀fara múlẹ̀ tàbí lè sáà nìyí èèyàn ọ̀wọ́ apá wọn yí padà fàyín lamu yẹ pẹ́tìn bí ẹ̀fọ́ wọn lè bá wọn sọ jáde pé ní tí wọ́n ń ṣe yí ọ̀dà fábí qalbihi ọkàn lókùn tí yẹn ṣe pé àwọn eléyìí sì ń balẹ̀ ọlọ́run jẹ́ báyìí àwọn eléyìí sì ń sá ìdá báyìí fadhalika ad'aful iman Ànábì wa yóò yé wa pé káwá fi ọkàn yí padà ń táà ní fọwọ́ tún ṣe táà ní fi ahọ́n tún ṣe káwá fọkàn kọ́ ọkàn àwọn ọkọ̀ pé tí wọ́n ń ṣe yí ọ̀dà ìmánì yẹn lọ́lẹ̀ jù nínú ìmánì ṣé ẹni pé bí ìmánì yẹn tilẹ̀ náà Ànábì ọ̀yọ̀ǹda rẹ̀ kọ́ má lò lóbi jáde pé ntọ́lọ̀ nítorí ẹ̀ fáwọn àbáni Ísírẹ́lì lájà kánú la yatanahawna an munkarin fa'aluhu bí àwọn kan máa ń ṣàyẹ̀dá láàrin wọn àwọn yòókù kì í kọ́ Ànábì wa Muhammad
wọ́n sọ àwọn nǹkan tí káwọn èèyàn máa ṣàìdá ká má lè kọ àìdá fún wọn ìyà tí ó di àwọn ń bẹ̀ Ànábì fẹ́ sọ ṣé ẹ mọ̀ pé yàtọ̀ di àwọn Bani Israila lára apáwọn kan ṣàìdá àwọn yòókù ọkọ̀ fún wọn wọ́n sì pèlè wọn ni tí bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí náà táwọn náà bá kọ̀ ọ́ Ànábì ní afọwọ́ kọ̀ ọ́ káfọ́nrán kọ̀ ọ́ káwá fi ọkàn kọ́ ìfọkàn kọ́ òun ní má nìtọ́lẹ̀ jù tí àbá kọ̀ Ànábì wa Muhammad olówó lèdi nafsi biyadihi latamurunna bil ma'ruf wa latanahunna 'anil munkar aw la yushikanna Allahu an yab'atha 'alaykum 'iqaban min 'indihi thumma latad'unna fala yustajabu lakum. Ànábì ní mo fi Ọlọ́run ọba tó dá ẹ̀mí mi mo fi búra latamurunna bil ma'ruf ẹ̀yin èèyàn kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ máa lọ lè pa àwọn èèyàn láṣẹ kí wọ́n máa lọ ṣiṣẹ́ rí wala tanahunna 'anil munkar ẹ sì máa lọ lè kọ ìwà àbàjẹ́ fáwọn èèyàn kí wọ́n má ṣe ìwà àbàjẹ́ mọ́. Ànábì ní aw la yushikanna Allahu an yab'atha 'alaykum 'iqaban min 'indihi tí ẹ bá wá lè máa kọ ìwà àbàjẹ́ kéèsì lè máa pa àwọn èèyàn láṣẹ dáadáa Ọlọ́run ọba àlékiọlá yóò wá ṣe ìyà sí yín látọ̀dọ̀ rẹ̀ ìyàwó ní ọ̀dẹ̀ ó ní thumma latad'unnahu fala yastajibu lakum ẹ máa wá ṣàdúrà Ọlọ́run ní dáyín lóhùn mọ́ ẹ máa tọrọ